ọkùnrin tàbí obìnrin tó bá yan àlè, bírú wọn ò bá para wọn, ó di dandan kó pa ọkọ tàbí aya wọn. Arábìnrin Ọmọlára Olúwakẹ́mi Jamiu, tí wọ́n fi ẹ̀sùn kàn pé ó pa ọkọ rẹ̀, Sèídù Jamiu, ní agbègbè Àkùngbá Àkókó níjọba ìbílẹ̀ Gúúsù Ìwọ̀ Oòrùn Àkókó ní ìpínlẹ̀ Oǹdó, lọ́rọ̀ rẹ̀ ti kálé kákò báyìí tó tún jà ròhìnròhìn, ló ti di ohun tó ti wọ̀wé ìtàn nínú ìgbésí ayé. Àwọn tọkọtaya yìí ni wọ́n ní gbọ́nmi sí omi ò tó, tí èyí sì máa ń wáyé ní gbogbo ìgbà láàárín wọn lórí ọ̀rọ̀ wípé ọkọ arábìnrin Ọmọlára yìí ó yan àlè. Ọmọlára Olúwakẹ́mi ni wọ́n fẹ́ níṣu lọ́kà gẹ́gẹ́ bí ìyàwó gidi lọ́ọ̀dẹ ọkọ, tó sì ti ń ṣe abiyamọ lọ́ọ̀dẹ Sèídù Jamiu gẹ́gẹ́ bí aya, kó tóó di wípé arákùnrin tó jẹ́ ọkọ yìí bẹ̀rẹ̀ sí máa ṣòwò àlè. Ohun tó fà á tó fi rawọ́lé irú ìwà báyìí ní kò hàn kedere sí ẹnikẹ́ni. Ọmọlára tó jẹ́ ìyàwó yìí ló jẹ́ ohun tó kọ̀ láti faramọ́, àbí kí ni ká ti gbọ́ wípé ọkọ ilé ẹni ń yàlè. Èyí kò dùn mọ́ aya arákùnrin yìí nínú, ìyẹn Ọmọlára, tó sì jẹ́ pé òun náà ló máa ń fa gbọ́nmi sí omi ò tó ní gbogbo ìgbà láàrin ara wọn. Ọmọlára tó jẹ́ ìyàwó yìí kú gbọ́ pé ọkọ yìí kọ̀ láti jáwọ́ nínú òwò àlè tó rawọ́lé lẹ́yìn tí wọ́n ti fa ọ̀rọ̀ náà tó sì ti dá wàhálà sílẹ̀ láàrin wọn lọ́pọ̀ ìgbà. Gbogbo ará, ojúlùmọ̀, mọ̀lẹ́bí, ọ̀rẹ́ ni wọ́n ti dá sí ọ̀rọ̀ ìjà tó máa ń sábà wáyé yìí. Àwọn tí wọ́n jẹ́ alábàágbélé gan jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìgbà ni àwọn máa ń yanjú ìjà láàrin lọ́kọ-láya ọ̀hún. Àwọn tọkọtaya yìí fa ọ̀rọ̀ àlè yíyàn yìí dé àwọn ibì kan láìmọye ìgbà. Kódà gbogbo àwọn mọ̀lẹ́bí ní ọ̀rọ̀ náà ti sú wọn, ṣùgbọ́n kò ṣeé ṣe o láti pín wọn níyà, nítorí ohunkóhun tí Elédùmarè bá ti so pọ̀, pàápàá láàrin lọ́kọ-láya, kí ẹ̀dákẹ́dá kó má yà wọ́n. Kókó ohun tí ó fà á tí ọkọ yìí fi ń ṣòwò àlè ní kò hàn sẹ́dá Ọlọ́run kankan. Wọ́n ní bí ilé kò bá dùn, bí ìgbẹ́ nílùú rí. Ṣùgbọ́n gbogbo ìgbìyànjú àwọn èèyàn láti rí i wípé bí ìjà ṣe máa ń wáyé láàrin àwọn méjèèjì yìí ó dohun ìgbàgbé ló já sí pàbó. Àwọn alábàágbé wọn jẹ́ kó di mímọ̀ pé gbogbo ìgbà láriwo máa ń ta láàrin àwọn méjèèjì lórí wípé ọkọ ń gbé àwọn obìnrin, tí èyí sì dé etí ìgbọ́ ìyàwó ní gbogbo ìgbà tí ọkọ náà bá ti kó àwọn obìnrin tàbí tó láǹfààní láti gbé àlè lọ ibikíbi láti lọ gbáyùnkẹ̀ pẹ̀lú ara wọn. Lẹ́yìn gbogbo ìgbìyànjú àti akitiyan àwọn mọ̀lẹ́bí, ojúlùmọ̀, ẹbí, ará tí wọ́n ti dá sọ̀rọ̀ náà ṣùgbọ́n tí kò sí ọ̀nà àbáyọ, ni wọ́n ṣe fi wọ́n lẹ̀ wípé ó ṣeé ṣe kí wọ́n yanjú ọ̀rọ̀ náà láàrin ara wọn. Wọ́n yọ̀ǹda wọn wípé àwọn méjèèjì ni wọ́n ríra wọn tí wọ́n fẹ́ra wọn, láì mọ̀ wípé ṣákíṣàkí máa dádì, gúdúgbẹ̀ ń bọ̀ wá já sàn-án-sàn. Ọjọ́ burúkú èṣù gbomimu lọ́jọ́ tí Ọmọlára fi ọmọ odó fọ́ ọkọ rẹ̀ lórí. Sèídù Jamiu, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Oǹdó Fúnmi Ọdúnlámì, ṣàlàyé pé ìyàwó olóògbé náà, ìyẹn Ọmọlára, tó fọ́ ọmọ odó mọ́ ọkọ rẹ̀ lórí. Ìyàwó yìí gan ló tún wá fọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí, ṣùgbọ́n tó sọ fún wọn pé níṣe ni ọkọ rẹ̀ tójú oorun dojú kú, kì í ṣe wípé wọ́n fọ́ nǹkan mọ́ lórí ni. Ọ̀kan lára àwọn tí ìṣẹ̀lẹ̀ náà tójú wọn ṣẹlẹ̀ sọ wípé gbogbo ìgbà làwọn tọkọtaya yìí máa ń jà lórí ọ̀rọ̀ yàlè ò yàlè, àti wípé ọmọbìnrin yìí tí arákùnrin náà ń gbé káàkiri, tí ìyàwó rẹ̀ ti bá a jà lé lórí tó sì ti pariwo lé e lórí wípé òun ò fẹ́ rí ọkọ òun pẹ̀lú ọmọbìnrin yìí, ni ọkọ sọra rẹ̀ di ọrùn ṣú làparò kú sí, tó sì kọ̀ láti jáwọ́ nínú ọ̀rọ̀ ọmọbìnrin tó ń gbé kiri. Gẹ́gẹ́ bí alábàágbélé wọn yìí náà ṣe sọ wípé arábìnrin Ọmọlára jẹ́ òjòwúbìnrin, tó sì jẹ́ pé gbogbo ìgbà tó bá ti rí ọkọ rẹ̀ pẹ̀lú obìnrin míì ni ara rẹ̀ máa ń bù máṣọ. Òun gan ló sì máa ń ṣokùnfà bí ariwo ṣe máa ń ta láàrin àwọn méjèèjì. Olórí agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí náà ti ṣẹlẹ̀ jẹ́ kó di mímọ̀ wípé láti bí nǹkan bí ọwọ́ ọ̀sán ni ìyàwó olóògbé yìí ti kẹ́fín ọkọ rẹ̀ pẹ̀lú ọmọbìnrin tó ń gbé káàkiri gẹ́gẹ́ bí àlè yìí, ṣùgbọ́n tó fi ọ̀rọ̀ náà ṣosùn tó fi para. Ó fi ṣe iṣó inú ẹ̀ kú, ó mú mọ́ra wípé ilé
ni àpótí ń jókòó dèdí. Nígbà tí ọwọ́ ti pa tẹ́sẹ̀ ti pa ni arábìnrin yìí ṣẹ̀ṣẹ̀ wá dìde láti gba ẹ̀san ìwà tí ọmọkùnrin yìí hù wípé ó tó gẹ́, alùbàtà kan kì í dárin. Àwọn kọ̀ọ̀kan sọ wípé bóyá látàrí wípé ọkọ rẹ̀ yan àlè ló kúkú ṣe wò wípé kí ọ̀rọ̀ náà kúkú dópin lẹ́ẹ̀kan náà ló mú kó fi gba ẹ̀mí ọkọ rẹ̀ ìyẹn Sèyídù Jamiu. Wọ́n ní òru gànjọ́ ni arábìnrin náà ṣàdédé dìde o tó sì ki ọmọ odó mọ́lẹ̀ tó sì fọ́ mọ́ ọkọ rẹ̀ lórí. Wọ́n ní lẹ́yìn èyí ló bá tún ké gbàǹjarè síta ló di iléeṣẹ́ ọlọ́pàá láti lọ́ọ́ fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí wípé ọkọ òun mà ti papòdà, tó sì sọ wípé ojú oorun ni ikú ọ̀hún tó ti ka ọkọ mọ́. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n gbé arákùnrin náà lọ sílé ìwòsàn, ṣùgbọ́n ó ṣeni láàánú wípé kó tó dé ilé ìwòsàn ni eléérú ti sungi. Ọ̀rọ̀ yìí ló ti gba ọ̀pọ̀ àwọn èèyàn nílùú Àkùngbá Àkókó kan pé Ọmọlára òun náà ló pa ọkọ rẹ̀, ṣùgbọ́n alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ìyẹn Ọdúnlámì ṣàlàyé pé àwọn ò lè fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé Ọmọlára ló pa ọkọ rẹ̀ nítorí wípé Ọmọlára gan ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ wá fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí tí wọ́n sì rí Ọmọlára gẹ́gẹ́ bí olùfisùn. Ó ní lóòótọ́ ni ọ̀rọ̀ ẹ̀mí ló wà nínú ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ṣá o, iléeṣẹ́ ọlọ́pàá ò lè fìdí ẹ̀ múlẹ̀ wípé ìyàwó yìí ló pa ọkọ tàbí pé òun ló fọ́ ọmọ odó mọ́ ọkọ lórí. Ó ní àwọn ti wà lórí ọ̀rọ̀ náà láti ṣe ìwádìí fínífíní láti mọ ohun tó ṣokùnfà ikú ọkọ yìí. Ó ní bẹ́ẹ̀ náà ló jẹ́ pé wọ́n ti taari ẹjọ́ náà lọ sí ẹ̀ka tó ń tọpinpin ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ondo. Ó ní ìwádìí ti ń lọ lọ́wọ́ láti lè fìdí ohun tó fa ikú olóògbé náà múlẹ̀, ṣùgbọ́n ibi tí Ọmọlára wà báyìí ni kò hàn sí ẹ̀dá Ọlọ́run kankan. Top Farm Foods, àwọn oúnjẹ tiwantiwa aṣaralóore. Top Farm Foods ń ṣaralóore. Yam flour, ìyẹ̀fun iṣu gidi, unripe plantain flour, èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, beans flour, èrè gbẹrẹfun, rice flour, ìrẹsì oníyẹ̀fun tá a fi ń ro túwó, yellow pap, ògì pupa onígbẹrẹfun, gàrí ìjẹ̀bú tó kan dáadáa, tó fi dórí smoked catfish, ẹja àrọ̀ gbígbẹ. Lábẹ́ ìmọ́tótó ni Top Farm ṣe gbogbo ẹ̀, ó sì ṣe déédéé ibikíbi lágbàáyé ló níwọ̀n jí wọn 1 kg, 2 kg, 5 kg. Top Farm Foods wọ́n wuyì wọ́n gbayì tó ń tí òun tẹ NAFDAC lára wọn. Bẹ́ẹ̀ sì ni 100% natural la ṣe gbogbo ẹ̀ jáde láti iléeṣẹ́ Top Farm Foods tó kalẹ̀ sí Industrial Development Center IDC Ibeshi Road Ikorodu Lagos Nigeria. À ń wá alágbàtà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tó fi dórí àwọn African stores, ilé ìtajà oúnjẹ ilẹ̀ wa lókè òkun. Ẹ pè 0706 216 6771 tàbí 0802 721 0222. Website www.tff.com.ng. Top Farm Foods. Think food. Think us. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi